kìnìún akéwì yes kìnìún akéwì máa wí ìránṣẹ́ rẹ̀ gbọ́ kí ni ń bẹ nígbó tó ń dún mọ̀húrú mọ̀húrú bí ó bá panijẹ kó panijẹ bí ó sì panijẹ kó dákẹ́ ariwo níjù kìnìún ọlọ́lá ìjù mo tún dé o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mo dé kìnìún akéwì mo ní oore òmí tọ̀tẹ̀ yìí yàtọ̀ sí tàtẹ̀yìnwá orin ní ṣe orin yẹn sá ti mọ̀ bẹ́ẹ̀ ajá ló ní pípó ìrìn àgbòlùsá ló ní kíkàn bíbú ramúramù lọ̀rọ̀ ògì náà ló la ìjù nínú igbó táwọn ọba wa ní Bàràpá méjèèjì bá dákẹ́ wọn ò ní dákẹ́ torí gbogbo ara ajá kó lè gbà á kéegun ọwọ́lé kájá ó má gbó tá a bá dákẹ́ tààrẹ ní bá ní dákẹ́ ni Ìbàràpá ẹ ti ń sùn wà láì ẹ ti sùn gbàgbé torí náà ni ò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ sókè. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o látijọ́ tí mo kúkú ti ń wí n ò tí ì rẹ́sì sọ̀rọ̀ mi n ò sì mọ̀ bóyá kò nítumọ̀ ni ò jẹ́ kó rí bẹ́ẹ̀ kìnìún akéwì ilẹ̀kùn tí ó lálùgbàjá ẹni mo ní kó dẹ́kun àṣepayá kọ́mọ tí ò ní bàbá kó yọ ayọ̀pọ̀ ọ̀rọ̀mọ níwọ̀n ọlọ́run àánú ìwọ nìkan la tún wò lójú dákun má ṣe wà ọmọ Ìbàràpá láwò pa ọṣẹ́ tí Fúlàní ṣẹ́wà yóò kéré bí wọ́n ti ń pani ni wọ́n ń dáni lápá ni wọ́n tún ń dáni lẹ́sẹ̀ ṣé bí wọ́n ti ń géni lọ́wọ́ ni wọ́n tún ń géni lẹ́sẹ̀ níta gbangba ṣé tẹnitẹni èkìtà ń tàtàn ṣé tẹni tó ń yìnbọn fún la fẹ́ wí ni wàláì ìbẹ̀rù bójó ní bẹ ní Bàràpá lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sì rí àwọn ìjọba wa gbọ́ ni wọ́n kàn fi gbígbọ́ ṣe bí ẹni tí ò gbọ́. Adúrágbèmí kìnìún akéwì mọ̀ ìjìnlẹ̀ mo ti dòrìṣà mo di Ṣàngó akínni mi ti ń lákẹgbẹ́ lójú ogun pàjẹ́ má sẹ́lẹ̀ mi kìnìún kò sẹ́ni tẹ́gùn mi ò lè já lọ́rẹ́ egúngún ò gbọdọ̀ lẹ́ni ọba bàbá rẹ́ni ọba tó bá fojú di ni máa kó wọn lẹ́rẹ́ kó wọn lẹ́gba torí mo pójú mo gbóòdù mo sì gbóyà bàjẹ́ balẹ̀rù ìhàlẹ̀ ní fúnrọ̀ àwa ìjẹ́tẹ̀ ẹ̀sìn jẹ́ tẹ̀tẹ̀ ẹ má ṣe dábàá dágunró torí iṣẹ́ tá a fi rán kọ̀ kì í pakọ̀ ẹyẹ tí ó dorí kodò bí àdán ó ní láti ṣẹ̀jẹ̀ lẹ́nu. Mr. Gómìnà ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni iṣẹ́ yín nípa ètò ní Bàràpá nínú ewu ńlá lára Ìbàràpá ń gbé nínú ewu ìbẹ̀rùbojo lọ́mọ Ìbàràpá wà. ìjọba wa o ṣé báwa la dìbò fún yín kí ló wá dé tẹ́ òbíkítà lórí ìbò ará Ìbàràpá pẹ̀lú Òkè Ògùn lápapọ̀ ojoojúmọ́ làwọn Fúlàní jínigbé nínú oṣù yìí làwọn Fúlàní tún jínigbé lọ́nà gbọ́ra zérúwà mọ́tò tó gbé èrò elérò mẹ́rin ni wọ́n jí gbé ìgbà tó tún wá dọjọ́ kejì mọ́tò tó gbé èrò mọ́kàndínlọ́gbọ̀n ni wọ́n tún jí gbé lọ́nà gbọ́ra sọ́nà èrúwà náà kí ló wá dé o kìnìún akéwì mo ní kí ló dé tẹ́ ò ṣètò ààbò tó péye fún gbogbo wa ní Bàràpá lápapọ̀ ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé bó pẹ́ bóyá kó èrò ń padà ń bọ̀ látọ̀dọ̀ ọba ọbí tí ń jẹ́ Wáídù lókè gbogbo ọba gbogbo ìjòyè ní Bàràpá aṣíwájú la fi ń ṣe dandan ní kẹ́sì lè kọ̀yà fáwọn tá a bọ̀ lẹ́yìn yín tó bá ti jòyè ní Bàràpá kẹ́ẹ̀yà ṣèpàdé lásìkò Ìbàràpá you decide Ìbàràpá heart Ìbàràpá one voice Ìbàràpá voice Ìbàràpá olófòfó Ìbàràpá voice as tv ẹ̀jẹ̀ yà jí kẹ́ẹ̀yà má sùn lójú oorun wèrè lèèyàn tó bá níjọba ló lè gbà wá yóò wulẹ̀ wò kúkú kífà káṣò títọ́ ìjọba ọ̀ráyè tiwa 2023 làwọn ń wọ̀ lókè ó wá tásìkò kádìdé ìgbéníjà fúnra wa gbogbo Ìbàràpá lápapọ̀. Honorable Debo Ogundoyin Ọ̀yọ́ State House of Assembly wọ́n ń pa àwọn ọmọ bàbá yín ní Bàràpá ẹ sì dákẹ́ àbódìgbà tógo Ìbàràpá bá kú tán ká ẹ tó máa kọ condolence letter. Honorable Yemi Taiwo Ìbàràpá House of Representatives ṣé ẹ ti mọyì ògo Ìbàràpá tó ti dòkú mo tún fẹ́ kẹ́ ẹ rántí pé Ìbàràpá lè lọ ṣojú lókè gbogbo ohun tá a bá ń fẹ́ lọ́yẹ kẹ́ ẹ máa sọ fúnjọba kán lè tètè lásìkò. ìsẹ́nsẹ́lẹ́sì ààbò la fẹ́ kí fọkànbalẹ̀ lè wà fún wa kí gbogbo ìdọ́ Ìbàràpá balẹ̀ níbalẹ̀ àyà. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bójú ò bá ti fálè ó yẹ kójó lè tọkọ ọlọ́mọge àyà Ìbàràpá méjèèjì ń já nítorí Fúlàní ìkà. àwọn OPC tó mú wákìlì síré lẹ́wọ̀n láì pààyàn ṣé táwọn ọmọ méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí gbé la fẹ́ sọ Mr. Gómìnà ẹ ṣàtúnṣe ní kíákíá ẹ má fojú kéré ọ̀rọ̀ mi torí bọ́jà bá tún tán yóò kó lórí àwọn pàtẹ́pàtẹ́ àsìkò àwọn àgbààgbà ṣàǹkọ̀ṣàǹkọ̀ lọ́jà. kìnìún akéwì mo fẹ́ dáni dúró ná ọ̀kan ṣoṣo ọmọ nílé tí Bàràpá bí mo ti dàbẹ̀ fẹ́lẹ́ tí ń gé wọn níbi títí ń ṣoje mo ti di wèrè pé wọn ò níbi kan àgbámú ẹni tó bá fomi àtàbọ́jú yóò họra ilé mọ̀ akọni ọmọ Ìbàràpá lèmi ajá tí ó pa líìlì yóò wulẹ̀ fẹ̀jẹ̀wẹ̀ àlàáfíà Ìbàràpá ló sì jọ mí lójú kìnìún akéwì àyẹ̀wò àbámọ̀ wọ́n lè bí léèrè pé ta ló kọrin wèsé tí ẹ̀yìn ààrẹ Adúrágbèmí kìnìún akéwì lèmi ń jẹ́ akọni ọmọ tí ń dé sí ni bí ogun ààrẹ aláṣẹ agop singer bí ọba bòmí
ẹ lè kàn sí mi lórí WhatsApp +2348116521248 ẹ tàṣẹ ránṣẹ́ èmi gangan ní òwòlẹ̀ dá yín lóhùn.